nǹkan tó ṣẹlẹ̀ sí Adunni Ade táwọn èèyàn fi ń sọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára. Àlàyé rèé. Adunni Ade gbajúmọ̀ òṣèrébìnrin Yorùbá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adunni Ade ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ẹjọ́ tí kóòtù dá láìpẹ́ yìí, èyí tó ní òṣèré náà kò ní ìfẹ́ ìkọ̀kọ̀ kankan pẹ̀lú sínétọ̀ Dino Melaye, gbajúmọ̀ olóṣèlú Nàìjíríà, bó tilẹ̀ jẹ́ pé ọdún kejì rèé tí ẹjọ́ náà ti wà ní kóòtù. Adájọ́ I.O. Harrison ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti dá a báyìí pé Adunni Ade kò sí lára àwọn òṣèrébìnrin mẹ́fà kan tí wọ́n ní Dino Melaye ń bá dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀. Ẹ̀ka ìròyìn NigeriaNews.com titled ló gbé ìròyìn kan jáde nígbà náà, nínú èyí tó ti ní Adunni Ade náà wà lára àwọn òṣèré tíátà tí sínétọ̀ Melaye ń bá ṣe eré ìfẹ́. Ìròyìn náà ló bí Adunni Ade nínú tó fi gbé ìgbésẹ̀ òfin tó gba kóòtù lọ. Òṣèré ọmọ Yorùbá tí wọ́n bí sílẹ̀ Amẹ́ríkà ọ̀hún sọ nígbà náà pé irọ́ pátá ni ìròyìn yìí. Ó ní ó lé sí èèyàn lọ́nà, ó sì tún mú inú bí èèyàn yàtọ̀ sí pé ó tẹ ẹ̀tọ́ òun lójú mọ́lẹ̀ bí ọmọnìyàn. Adunni Ade sọ pé ìròyìn náà kò bá ìbànújẹ́ àti ìrẹ̀wẹ̀sì ọkàn bá òun o. Àwọn tó sì gbé jáde kò ṣe ìwádìí tàbí béèrè ohunkóhun lọ́wọ́ òun kí wọ́n tó gbé jáde láti fi wá èrò sí ojú òpó wọn. Láti oṣù kìíní di ọdún 2023 náà ni ọ̀rọ̀ ọ̀hún ti wà ní kóòtù tí ìgbẹ́jọ́ sì ń wáyé lórí rẹ̀ títí tí adájọ́ fi padà mo jàre ẹjọ́ mi nígbà tó ń kéde ìjáwé olúborí rẹ̀ lórí ẹjọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun lójú òpó Instagram rẹ̀. Adunni Ade kọ síbẹ̀ pé mo jàre ẹjọ́ mi o, wọ́n kọ ìròyìn nípa mi ṣùgbọ́n òdodo lékè. Ìdájọ́ yìí tún fi di ẹ̀ múlẹ̀ pé kò yẹ kí èèyàn máa nagi mú sí ọ̀rọ̀ lọ́rọ̀ àti pé pàtàkì ni jíjẹ́ ọmọlúàbí. Bí ìdájọ́ tiẹ̀ pẹ́ kó tó wáyé kò túmọ̀ sí pé kò ní dé lọ́jọ́ kan. Bákan náà ni Adunni Ade dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà rẹ̀ tó gba ẹjọ́ náà rò fún tó fi jàre. Bẹ́ẹ̀ ló sọ̀kò ọ̀rọ̀ sí òṣèrébìnrin ẹgbẹ́ rẹ̀ kan tí kò dárúkọ. Sí ìwọ òṣèrébìnrin bíi tèmi tó sọ ohun tí kì í ṣe òtítọ́ fún Cutie Juice kò burú. Láìpẹ́ ayé yóò mọ irú ẹjọ́ tí ó jẹ́. Ìkórìíra àti inúnibíni gbé inú rẹ̀. Ikú pani ní ẹ́. Ó jọ pé o ti gbàgbé ohun tí o fi hàn mí nínú yàrá mi. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèrébìnrin náà ló ti ń bá a yọ̀ lórí ààrẹ tó bá bọ̀ ní kóòtù náà. Wọ́n ní bí irọ́ bá lọ fún 20 ọdún, ọjọ́ kan ṣoṣo ni òtítọ́ yóò bá o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹ́ tó pamọ́ wo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lélowówà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́
ẹlẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Jígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ Ẹlẹ́kọ̀ ni sinimá ẹlẹ́ẹ̀keje. Unity Caucus àti Jígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta Àpèrè, Àjẹtúpọ̀máwo, Òpin Ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ Ẹlẹ́kọ̀. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ lọ máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adé ọmọ Adé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ̀ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o lórí YouTube ẹ̀ ó ti wọ́. Ọdún mọ́ wa ìrọ̀ ní Jígí Alára.